A kú dédé àsìkò yìí, mo kí oníkálukú wa, a kú iṣẹ́, ọwọ́ a máa yá, a máa rí tajé ṣe, alájá máa bugbá jẹ, àmì àṣẹ. Mo kí gbogbo ẹ̀yin subscribers mi nílùú Nàìjíríà lókè òkun, mo kí yín lápapọ̀, Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí pátápátá, Master Barbers Hotel, Master Barbers Comedy TV, mo kí gbogbo yín lápapọ̀, Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Ẹ̀yin tẹ́ wá ń wo fíìmù tẹ́ ti subscribe ẹ dákun tó lọ náà ẹ subscribe o, mo fọlọ́ mo fi bẹ̀ yín. Fíìmù tẹ́ ń wò yìí gangan tẹ́ bá ti wo ìsàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún ní sọ ọwọ́ ọ̀tún rẹ̀ ń sàlẹ̀ ẹ̀rì tí a kọ subscribe sí capital letter SUBSCRIBE subscribe. Tẹ́ bá ti fi ká tẹ̀ báyìí yóò wá paradà yóò di subscribed SUBSCRIBED yóò wá gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ báyìí. Aago yẹn wá tún fi ká tẹ̀ yóò wá tún gbé aago mẹ́ta jáde, ìtọ́wà lókè pátápátá tẹ́ ọkùnrin rẹ̀ ń funfun ní àbí dúdú tí a kọ ALL sí all ẹ fi ká tẹ̀ notification nù. Ní kété tí mo bá ti gbé fíìmù mi jáde lọ́wọ́ kan ẹ̀yin làkọ́kọ́ tó kọ́ máa rí ìyẹn notification. Subscribe yẹn gangan ni wípé gbogbo àwọn fíìmù tí mo ti ṣe jáde pátápátá ilẹ̀ láǹfààní àti rí ètò wù yín lẹ́ wò kó abẹ́fẹ́ download ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe gan. Ọ̀rọ̀ kan ń lọ nígboro ọ̀rọ̀ kan ń lọ nígboro nípa chájì ẹ̀ rí wípé ìjọba Nàìjíríà tá a wà yìí ká máa dúpẹ́ ni, ohun gbogbo tí a bá ń là kọjá ká máa dúpẹ́ ká máa dúpẹ́ ni. Ẹ rí pé owó epo yẹn wọ́n gbé ní fìrí gangan ó dókè pátápátá, wọ́n lọ fi há òkè ni, òkè lókè wọ́n gbé lọ. Òkè sóbì ẹgbọ́n tí wọ́n sọ lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n lókè sóbì wọ́n gbé lọ pátápátá. Àwọn míì tà ń 600 naira per litre, àwọn míì tà ń 550, àwọn míì tà ń 530. Bẹ́ẹ̀ ni nísìnyìí gbogbo àwa tá ń lo epo jẹnẹrẹ epo petrol, epo dísù, ọ́ìlì tá a fi ń ṣiṣẹ́ ó gara gan o, wàláhì tàláhì ó gara gan. Ó ti kúrò ní wàsá báyìí, bá wàsá bá kéré mi bá wàsá bá kéré mi. Petrol rírà láti fi ṣiṣẹ́, ọ́ìlì rírà láti fi ṣiṣẹ́, kerosene gbogbo ẹ̀ mọ́ra wọn, dísù láti rà láti fi ṣiṣẹ́ fi pawó ń sin báyìí, àṣìlágùn gidi ni. Tẹ́ bá ń gbọ́ ijó lásán láàrí àwa ò mọ̀mọ́ owó láyé ìgbà fújì láyé ìgbà ládùúgbọ́lẹ̀ nìyẹn. Tẹ́ àwọn chairman chairlady tí wọ́n bá yàn wọ́n tí wọ́n wá ló lọ́wọ́ ojú ọ̀wá pọ̀, epo ọ̀wá máa sọ lójú agbo ìlú eléré náà gbàtẹ́léré bá kọrin tí wọ́n náà yóò máa gbé speaker sẹ́nu wípé ijó lásán láàrí àwa ò mọ̀mọ́ rówó ijó lásán láàrí àwa ò mọ̀mọ́ rówó, pé ijó lásán lẹ́ẹ̀kan ń jó ẹ̀ náwó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ń tọ́wọ́ à ń tà ń ṣe báyìí. Ìgbà tí èèyàn bá lọ ra epo petrol 8,000 tó ra ọ́ìlì 300 àbí 500 àbí 1,000 tó fi mix ẹ̀, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn dísù náà tí èèyàn bá wá fi ṣiṣẹ́ iṣẹ́ chájì lèmi ń lò fún o. À ń chájì fóònù, ewu chájà báyìí desktop yìí ẹ ti rí báyìí, à ń chájì fóònù, MP, power bank, bluetooth, rédíò, kí tó nìyẹn, android, torchlight gbogbo ẹ̀ mọ́ra wọn là ń chájì. Tó bá dalẹ̀ mẹ́ẹ̀ kí n tàn yín, èèyàn lè kọ́kọ́ máa rẹ́rìn lọ́wọ́ àárọ̀ tẹ́ máa ṣàwàdà. Tó bá ti di pa aago 6, aago 7 ń lù lọ, tí èèyàn wo owó tó wà lápò, tí èèyàn ti wo owó tí èèyàn ti fi ra epo, tó ti fi ra ọ́ìlì, ẹ jẹ́ ká gbé ti sáfìsì kúrò ń bẹ̀. Ẹ má jẹ́ ká fi yé nǹkan rárá. Epo lásán gàbádáyà àti ọ́ìlì, tí èèyàn wo tí èèyàn ti fi ra epo petrol, tí èèyàn wo tí èèyàn ti fi ra epo dísù, tí èèyàn wo tí èèyàn ti fi ra ọ́ìlì. Àwàdà ṣe má gbà yẹn o, ẹ má jẹ́ kí n tàn yín o. Ẹ tó bá mi ṣàwàdà yóò dìjà ni.
ẹ̀gbọ́n tí ẹ sọ bí ìjà gbòòrò yóò dìjà gidi gbogbo tára nígbà tẹ́lẹ̀ láwàdà pọ̀ gbá mọ́ tago 5 bá ti lọ lu ìrọ̀lẹ́ aago 6 àbọ̀ 7 má bá mi ṣàwàdà o. ibi mo bá ti ń ra petrol 8,000 tí mò ń ra ọ́ìlì 1,000 2,000 fi mix ẹ̀ tí gbogbo ẹ̀ ń lọ bí nǹkan bí 10,000 tí mo wá ń ka owó lọ́wọ́ tó wọ́n lọ bí 3,500 tí ò tí ì pé 4,000 ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ wá kó ń bá mi ṣàwàdà lára iná tó gbé fóònù kan cháàjì nítorí dáwó padà mp yóò cháàjì o bátìrì lò ní gbé jáde nítorí dáwó padà 3,000. ẹ rí bẹ́ẹ̀ ẹlòmíràn tó sọ fún mi pé kàn cháàjì rárá jẹ́ ń wò ó ìyẹn rí 50% ń bẹ̀ yóò wá ní dáwó padà mi sáà ìyẹn lè dáwó padà ìyẹn lè dáwó eré ìpadà o 50% yóò rí mọ́nẹ́jì fi lò ó yóò ní kò fúlù náà láti 50 wásàlẹ̀ mọ́ já ẹni a ò ní yọ jáná kárí àtúnjà lórí yìí ò lọ ìyẹn padà tún dáwó ìdajì padà fún gbà wọ́n bá tún ṣèdájọ́ ṣebí ìdajì lórí ló fúlù ìyẹn dáwó ìdajì padà fún òní tún dá padà ẹ̀lẹ́ wò ó. ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ mo wá ra jẹnẹrétọ̀ kínní gbà tí mo kọ́kọ́ mi lo jẹnẹrétọ̀ kékeré bí láyà máa wọ́n ní kékeré tó jẹ́ ni òjò pé o wà látàláì ẹnìkan wà ń Kaduna ẹnìkan wà ń Kàfàǹjà ẹnìkan wà ń lẹ̀ Ìgbò ńláńlá nílò òǹkà oní petrol lásán tí wọ́n mí sì nílò ó pé kọ́lò ti ra mọ́tò ń bẹ̀ bọ́ bá tó gbé yìí òǹkà lẹ̀ mo tún ra irú èyí tẹ́ tó ń sọ ńlá yẹn ọ̀ndà èyí tí wọ́n fi ọ́ìlì mí sì mo tún rà ó tó fẹ́ burú ju ti bíríláyà máa gan lọ nǹkan kan náà ni. àwọn kan tún ní tuntun tó ra àwọn òmù London use lọ́dà tọba yìí London use àwọn jìnsíngì ẹ̀wọ̀n pé wọ́n ní jìnsíngì mo bá rí àwọn yìí ni pé tàwọn China lòkù yẹn wọ́n lọ kọjá abẹ́ oníṣẹ́jẹ́ tuntun tó lọ méjì mo rà lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni méjì mo lọ rà ẹ gbọ́ mo ṣe tún kọ mọ́ yìí náà ló bá kan náà ni ìgbó tún yá wọn tún ní Nàìjíríà use ní kí n ra mẹ́ta lọ́ọ̀bù ní jẹ́ kí n rà yìí ni àlòkù Nàìjíríà o ẹ̀mọ́nu kó mi ọlọ́run jẹ́ kí mi ó rà bí mo ṣe bá yí nìyẹn títí wá tó di pẹ́ nìkan wá ó fi àṣírí sólà hàn mí wọ́n fà àṣírí sólà hàn mí MTN sólà mo wá rà á mo fi dán wò mo wá rí wípé ó tún bá rọrùn dé díẹ̀ ṣùgbọ́n ó táwọn yìí gara ká fa jẹnẹrétọ̀ ká fẹ́ kú kéèyàn máa làágùn kò sí ń bẹ́ẹ̀ ọ́ìlì ó jò kalẹ̀ epo ó jò kalẹ̀ kò sí ń bẹ́ẹ̀ plọ́ọ̀gì ọmọ kú lẹ́ẹ̀mẹ́wàá kò sí ń bẹ́ẹ̀ ariwo kà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  tí gbogbo rẹ̀ ọmọ mi kò sí ń bẹ́ẹ̀ kò sí gbà ń sáré kí pé kó ti fẹ́ẹ̀ kan súwé lọ́rẹ́ kó wá lọ́ra ọ́ìlì wá ọ́ìlì tíátà yí ọ̀dà wọn ti mẹ́sì rẹ̀ kò sí ń bí òun mo wá dán kan wò ìgbà mo dán wò mo á rí wípé ó tún tùbà díẹ̀ ó tùsẹ̀ ṣùgbọ́n owó lòun náà mí lẹ́yìn ìgbà mo lọ fi owó tó ra jẹnẹrétọ̀ tuntun tí mo lọ fi dẹ́pọ́sìtì kalẹ̀ ìsọdímẹ́ǹtì nínú owó tó ra jẹnẹrétọ̀ yóò tún ra ọ́ìlì 5 litre original nígbà yẹn èyí ó tún wá ra epo 25 litres tí ó tún gbé dání tí ó tún fi lò nínú owó táwọn ìmọ̀ fi dẹ́pọ́sìtì mo wá gbé e dé ìwọ̀n ń lò wẹ́rẹ́wẹ́rẹ́ ń lò mọ́ jẹnẹrétọ̀ mò ń lò wẹ́rẹ́wẹ́rẹ́ mò ń lò mọ́ jẹnẹrétọ̀ mò ń lò mọ́ra wọn mo wá rí tó yí pé èrè ń wọlé díẹ̀díẹ̀ èrè yẹn ń wọlé díẹ̀díẹ̀ kí lè fẹ́ yàtọ̀ sí ti jẹnẹrétọ̀ à ń lo jẹnẹrétọ̀ àfi mísì ẹ̀ mọ́ sólà à ń lo sólà àfi mísì ẹ̀ mọ́ jẹnẹrétọ̀ ìgbó tiẹ̀ wá yá tí mo rí wípé sólà tún rọrùn díẹ̀ ní ti wàhálà ká máa fà á kó máa pariwo kó máa ṣe é fi kò sí bí ohun mo tún rẹ lẹ́ẹ̀kejì mo tún rẹ ẹlẹ́ẹ̀kẹta tí mo ra ń gan bíi méjì náà ni torí dọ́bù lòun kálápọ̀sá di 4 ibi tí mo wá ń lọ gangan ibẹ̀ mo dé yìí o kò wá pátá ìpẹ́ tí mo rẹ lẹ́ẹ̀kẹrin ní inú owó epo lòkè tó lòkè tó gun ládà lòkè pátápátá 1,600. wọ́n lọ dúró tí ò wálẹ̀ mọ́. tẹ́ ń gbọ́ wọ́n lọ lòkè pátápátá wọ́n lọ dúró lókè kò wálẹ̀ mọ́. oyin kálukú
ibẹ̀ làwọn èèyàn tí ó kọ́ ọkọ̀ wá yá àwọn èèyàn wípé tí èèyàn bá gba sólà bí mo ọ̀rọ̀ tí mo fẹ́ fàyọ gangan nìyẹn o mo fi ṣe fídíò yìí tí èèyàn bá ra sólà ti MTN double panel single panel tó bá rà á nígbà kan yóò dẹ́pọ́sìtì kalẹ̀ láwọn èyí tèmi ń lò yẹn installment ni owó tó kù wọ́n á pín lóṣooṣù fọdún 5 lóṣooṣù fún ọdún 5 ọdún 5 yìí yóò máa san lóṣooṣù kò ní pa ọ̀kan jẹ tó bá ti wá san tán ó di tiẹ̀ tó bá ti di ti àdúrà gbànú ṣùgbọ́n ní àyàngbé ajá dùn ẹgbọ́n tí wọ́n sọ àyàngbé ajá ó dùn kájọ tó wá gbẹ ń kọ́ ṣékun mú ọ̀tún kò ní fẹ́ bọ́ sí tòsí kò wá yẹ pọ̀lọpọ̀ wọ́n ní sólà lásán ni o sólà lásán ni ke òòrùn lásán ní lò kò lo nǹkan míì kọ́dà ọ̀fẹ́ lọ́yẹ kó máa fi ṣáàjì fún gbogbo ìlú ibi à ń bọ̀rọ̀ lọ gan nu o wọ́n lásìkò òòrùn la kú wá òòrùn lọ́fẹ̀ẹ́ yín hàn yìí ọ̀fẹ́ lọ́yẹ kó máa ṣe fún gbogbo aráàlú ọ̀fẹ́ ni kájẹ̀kọ́ wá gbowó ọwọ́n ó pọ̀ jù kó máa gba múrí kan lórí fóònù múrí kan lórí MP múrí kan lórí bátìrì wọ́n wá sọ lọ bẹ́ẹ̀ gbáà ẹ̀rí báà ni kò yé ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn rárá wípé kó tó di pé sólà ó ṣiṣẹ́ káàdì ni wọ́n ń rà sí sólà ní fi ń lòdù rẹ̀ òòrùn lásán ni òòrùn náà wà ń bẹ́ẹ̀ kò sẹ́ni tó jayan rẹ̀ òòrùn ní ń fún lágbára tí ó fi gbéná jáde ìyún àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé látòrí íńtánẹ́ẹ̀tì tẹ bá ti lòdù ẹ̀ tẹ ra káàdì gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lòdù fóònù ni wọ́n ń lòdù sólà ẹni tí ó bá yẹ tó súnmọ́ àwọn tí ń lò ó ẹ súnmọ́ àwọn tó ń tà á ẹ súnmọ́ àwọn tó ń polówó rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ wo tí wọ́n kọ síbẹ̀ tí ò kò yé wa èmi ẹ̀ wá bìnrin blame ẹnìkan kan torí kó tó yé mi náà pẹ́ ìnítàn yìí àòrùn lásán ni ṣe bọ́ọ̀rùn lásán ni ń lò tó bá jẹ́ bọ́ọ̀rùn lásán ni gbogbo ìlú ni ó ti rà á gbogbo ìlú ni ó ti ní tẹ́ gbogbo láti ní owó sólà àwọn ju jẹnẹrétọ̀ lọ kò tún yí àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á ní kí ni ó yẹ kí owó sólà kó dínwó kó lọlẹ̀ ju ti jẹnẹrétọ̀ lọ tá ń sọ bẹ́ẹ̀ ibi wọ́n ti ń ta sólà 10 million 5 million bó bá ṣe lágbára ẹ̀ mọ́ ni bẹ́ẹ̀ ni so ẹni tó ń fi jẹnẹrétọ̀ chájì ẹni tó ń fi sólà chájì wà nípa yẹ kí sólà kó dínwó tiẹ̀ lọlẹ̀ ó yẹ kó máa gba 20 naira lórí fóònù kan ni o lórí MP ní 20 naira ló yẹ kó máa gbà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá owó ní mì owó tí ń mì ju ti jẹnẹrétọ̀ lọ owó rẹ̀ ó ju ti jẹnẹrétọ̀ lọ ní rírà bẹ́ẹ̀ ni láti fi chájì phones owó rẹ̀ ju owó jẹnẹrétọ̀ lọ àyàngbé ajádùn kó tó wá gbẹ ńkọ́ owó tí ẹlẹ́yìn ọ̀sán fọdún 5 tẹ̀ ti sàn kálẹ̀ dẹ́pọ̀ tó ra jẹnẹrétọ̀ tuntun èyí tẹ̀ sàn kalẹ̀ kẹ́kọ̀ọ́ ra jẹnẹrétọ̀ tuntun ra ọ́ìlì lórí epo tẹ̀ bá wá sẹ́yìn kalẹ̀ tán wọ́n á gbé e fún yín gbà má gbé e fún yín tán lẹ́yìn ìgbà yẹn máa sanwó lóṣooṣù fọdún 5 ẹ̀yin náà yẹ̀ wò ó sáwọ́dì sọ pé òrùn lásán nílò kì í sọ̀rùn lásán o tó o bá lòdù oṣù kan síbẹ̀ tóṣù kan bá ti pé gẹ́rẹ́gẹ́ sẹ́kọ̀ndì tí ó gbé báyìí yọ padà ni àbí tó bá tún lòdù káàdì níbẹ̀ ló kù bí wọ́n ṣe ń lò ó nù ni mo ní kí n já yín sí i kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ọ̀tẹ́pọ̀rùn lásán ni àwọn pẹlẹbẹ kéékèèké ní agbára mélòó nìyí wá ní agbára mélòó ló ní tẹ bá kí fóònù ẹyọ ọ̀kan bọ̀ ọ́ kó tó chájì débi wípé yóò fúlù ilé ọbẹ̀ ṣú ṣùgbọ́n àwọn èyí tí wọ́n ṣe tó lágbára gidi owó ní mí káàdì ní mí ni mo ní kí n já yín sí kì í sọ̀rùn lásán ẹ mọ̀ wùlẹ̀ já yẹn mọ́ ẹ mọ̀ bàrà yín já yẹn mọ́ já èmi tíjà mo dé yìí kì í sọ̀rùn lásán nílò wàláì kì í sọ̀rùn lásán èmi owó gidi ó mi owó ṣùgbọ́n yàtọ̀ rẹ̀ sí jẹnẹrétọ̀ ni wípé àní máa fà á pìrì táwọn làágùn tí wọ́n máa faṣọ wáyà aṣọ wáyà lábíyá
tá a là á fà ń gbá mẹ́ta fìgbọ́n sọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa téyín ó fòyọ kò sí ní sólà èyí ń là àkọ́kọ́ ẹ̀ dì mọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé ká ra epo bẹntiró àbí dísù àbí ọ́ìlì kára lára àfẹ́ ẹ̀kú àràkànra àràbínú àràsúyàn kò sí níbi ti sólà ẹ̀ tó dì mọ́wọ́ di mélòó ó di méjì kò sí èéfín kù là ń bẹ́ẹ̀ èéfín yé tẹ bá ti sí kalẹ̀ báyìí èéfín làwọn míì ò fi mọ̀ pé òórùn èéfín rẹ ti dé bí ó ti bẹ̀rẹ̀ tàbí èéfín gan ṣùkà lójú ọ̀run ni wọ́n fi rí pé ó ti start generator rẹ̀ ẹ má dì mọ́wọ́ o. ẹlẹ́ẹ̀kẹrin tún ni wípé kò sáà ń change púlọ́ọ̀gì tí generator ó ṣiṣẹ́ ṣe gran kò sí ń bẹ́ẹ̀. tẹ́ bá wá wo gbogbo àwọn kinní yẹn rí wípé sísẹ̀ntẹ̀lé ni ibi ẹ bá ń gbé generator sí kò sẹ́ni tí ó ṣàlàyé fún yín tó bá ti dé ṣọ́ọ̀bù yín yóò ti dán kankan bẹ̀ mọ́. ọ́ìlì ó máa rin kinsin ni ọ́ìlì dúdú ọ́ìlì tuntun ọ́ìlì pupa gbogbo ẹ̀ lé ní ó máa rin kinsin bẹ́ẹ̀ kò sínú pé wọ́n sẹ̀ ń ṣàlàyé fún yàn èyí ó rí kedere ni. so mo fi ní kí n láyé yín pé sólà ẹ má fi sólà wé generator rárá kódà níbi irun gígẹ̀ àwọn tá à ń lo sólà ládàá wọn oúnjẹ generator tó bẹ́ẹ̀ kò sí bó ṣe lè mọṣẹ́ tó kò sí bó ṣe lè mọṣẹ́ tó o ò lè bọ́ sólà fà á o ò lè bá onísólà fà á ẹ má jẹ́ ká tanra wa irun tẹ́ni tí bàbá ti bá ń lo sólà bá gẹ̀ bàbá ti bá ń lo generator kò lè gẹ̀ kódà bàbá ti bá ń lo kílípù bátìrì rechargeable battery kò lè gẹrú ẹ̀ gédéǹgbé nìkéde pé à ń janu bí eléyìí àwọn tó bá ti dán owó tí mo ń sọ yẹn àwọn customers máa jẹ́ pé wọ́n ti fi generator gẹrun wọ́n ti gẹrun pẹ̀lú kílípù generator wọ́n ti gẹrun pẹ̀lú kílípù ní bátìrì lásán rechargeable clipper wọ́n ti gẹrun pẹ̀lú solar tó jẹ́ pé kì wáyà bá ń pè kílípù wáyà kì bọ́ná lẹ́wà start ẹ̀ bí gbàtẹ́ pé iná NEPA lẹ́ ń lò mẹ́tẹ̀ẹ̀ta wọn ti dánwò atátó iyì ọdún kò sẹ́ni tó lè bó sólà fà á gbogbo ẹnu mo fi sọ kò sẹ́ni tó lè kò sí ọ̀bà tó lè bọ́bà tí ń lo sólà fà á ìyàtọ̀ rẹ̀ pọ̀ o ìyàtọ̀ lè bí ọ̀wá ní sọ fún yín tó ti bá ti já yín sí atátó iyì ọdún ìyàtọ̀ ń gẹ́gẹ́ ní ìnísọ ìyàtọ̀ rẹ̀ pọ̀ gédéǹgbé gbogbo ẹnu mo fi sọ mo fàlùbá mo fi ṣèbúra bẹ́ẹ̀ mo fi ṣèbúra ìyàtọ̀ rẹ̀ pọ̀ gédéǹgbé ni irun tí ẹni tí ń lo sólà àṣọ rechargeable clipper o ẹjẹ ń gbé hàn yín ti rírò ètò mo mú dání yìí irun tí ẹ máa fi léyìí gẹ pẹ̀lú clipper oníwáyà wà ń pè oníwáyà tẹ bá fi generator power rẹ̀ pẹ̀lú clipper wáyà tẹ fi sólà power rẹ̀ ìyàtọ̀ gédéǹgbé ni mẹ́tẹ̀ẹ̀ta àwọn tó ti wá dàn ó ti dá a mọ̀ mo ní kí n já yín sí i so ẹ má fi sólà wé NEPA o ẹ dẹ̀ má fi wé generator rárá Ọlọ́run gbọ́ so jáde kò yá àwọn èèyàn wọn á ní ṣe bí sólà ni kò yẹ kọ́ wọn mọ iye wọn ń ta sólà ẹ̀yọ̀ kan ni so gẹ́gẹ́ bí mo ti bá ń sọ lè fi sólà wé tọkọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ ló mú mi sọ èmi kò dẹ̀ bínú wàlẹ́ àtàlẹ́ mi bí àmì ẹ̀ ló sọ fún mi pé kí ni bí sólà ni àwọn tí ń lo generator máa charge ní 200 naira ẹ máa gba 200 naira lọ́wọ́ tiwa náà ọmọ iye wọn ń ta sólà àwọn àfiwé generator lọ gbé generator wọn mú sàbà àwọn àfiwé generator nìyí ẹ ti rí báyìí olùjọ́ni generator nìyí báyìí ẹ ti rí báyìí so ẹ wá fẹ́ fi sólà ẹ wá fi sólà àwọn sólà mọ́tò jọ ni ẹ wọnú mìíràn yìí ẹ wọ́n gbà rẹ̀ àwọn sólà lọ́wọ́ à ń bẹ́ẹ̀ ni so ẹ wá fi iṣẹ́ generator ẹ fẹ́ fi wẹ́sẹ̀ sólà láìláìlàlà ẹ fẹ́ fi ológbò wé ẹkùn ẹ fojú dúdú ẹ fi ológbò ẹ wá fi wé ẹkùn onúgbó ológìní músù ológbò bí Yorùbá ṣe ń pè é nù tí máa pa eku nulẹ̀ ẹ wá fi wé kí ẹ bọ́ọ̀dà ń pè ẹkùn nugbó ẹkùn akọmọnílà láì lábẹ́ ẹ wá fi wéra wọn tí wọn kò yé yín ni lẹ́gbẹ̀ẹ́ náà mọ̀ ẹ̀kọ́ àti dé gbangba báyìí o
program yá àwọn tí ò yé wa mọ̀ láyéra wa kì í ṣe pójú wa dúdú kò yé wa ni ọ̀pọ̀lọpọ̀ ń sọ wá ní pé sọ jẹnẹrétọ̀ ju sólà lọ ọ̀nà wo ló gbà jù lọ ọ̀nà wo jẹnẹrétọ̀ gbà ju sólà lọ o lè lo sólà tó wọ̀ṣọ tuntun látàárọ̀ dalẹ́ nídìí rẹ̀ tí ò ní takú fún 20 ọdún o lè dán wò jẹnẹrétọ̀ tuntun lélẹ̀ branding tí lórí rárá kàn tẹ́sítì ẹ̀ ni kúrò àyè ìgbàdúrà kí n lò láyé mo kàn gbé lẹ́nu sọ̀rọ̀ kí n máa gbé síta ni ẹgẹ́ tí mo sọ yẹn ṣe yìí kéde pé kò dáa ni tá à ń sọ èmi náà ni mò ń lò ó ṣùgbọ́n mi ò gbàdúrà kí n lò kí n fi ṣiṣẹ́ yìí mọ́ ṣùgbọ́n ẹ̀ ń gbọ́dọ̀ mọ́ ni gẹ́gẹ́ bí irinṣẹ́ torí tí n bá ní ó tún máa pé kò ní ni mo dá lóòkù mo ní tuntun mo ní kékeré mo ní ńlá ẹ má fi so jẹnẹrétọ̀ wé sólà mọ́lẹ́lẹ́ o àṣìṣe ọ̀rọ̀ ni o ẹ wá ní ẹ ń jáàjì ní 200 naira ẹ ti máa ń lo sólà ìfẹ́lẹ́ kó máa jẹ́ níbo ọmọ iye wọn ń ta sólà ọmọ iye wọn ń ta jẹnẹrétọ̀ ni epo wọn ó lè rẹpo 8,000 10,000 lóòjọ́ lóòótọ́ ṣùgbọ́n ó níye tí sólà mí páàtì sólà ẹyọ kan tó bá bàjẹ́ ó lè rà ní 100,000 ó lè rà ní 200,000 èyí ò ronú lọ bẹ̀yẹn ni jẹnẹrétọ̀ bó ṣe wà ní ṣe èlò wọn ta páàtì rẹ̀ ọ wà fi wé ti sólà sẹ́yìn fátà lásán gbúngbù kàyìnkàn ní yọ̀ọ́kù mẹ́rin má ní yọ̀ọ́kì fi 50,000 ní ó ju jẹnẹrétọ̀ ìgangan lọ ìfátà kékeré báyìí kò tó kúkú mi yìí kékeré báyìí ní 50,000 ní. so à ń là ayéra wa ní kìí pa ń jà o so ẹ má ìrápọ̀ ẹ má ṣàṣìṣe rárá ẹ má ṣe mistake ẹ má fi jẹnẹrétọ̀ gbé sólà àwọn tí ń lo sólà gan fi cháàjì ewu wà ń bẹ́ẹ̀ ewu àkọ́kọ́ ni wípé tó o bá mọ tó jẹnẹrétọ̀ lò dáadáa torí èmi náà ti lò ó rí ó lè rèsì ara ẹ̀ gbogbo ń tẹ́ plug lẹ̀ ní ó bàjẹ́ bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ sáwọn nǹkan lọ́jọ́ ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ bá plug charger 100 fóònù 100 yóò ba gbogbo ẹ̀jẹ̀ lọ ní ìyó àkọ́kọ́ ìgbà míì ń bẹ tí ẹrù bá pọ̀ jù lọ yóò kàn máa ṣiṣẹ́ ni kò ní chájì fóònù kankan bí mo ti lò ó rí èmi lẹ́tọ̀ọ́ àwọn aṣáláyé jẹnẹrétọ̀ á lo bí bàkàrẹ̀ yóò máa chájì gbogbo yóò máa ṣe wìtìwìtì yóò máa chájì ìgbẹ́ bá ń tẹ̀sẹ̀ lé ọ̀kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ní òní níná kankan nú tí ẹ bá chájì fóònù 300 possibility wà pé ẹ dáwọ́ 150 pieces padà tí ò ní chájì rárá ọ̀rọ̀ ti débi òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká láàyè ra wa o kí ẹ ṣe pé jẹnẹrétọ̀ ọ̀dà ni irinṣẹ́ tèmi náà ni ó nìyí ṣùgbọ́n kò yé wa sólà ju jẹnẹrétọ̀ lọ bábà tí bá ń lo àbẹ́ tí bá ń chájì fóònù tí bá ń lo sólà pẹ̀lú ẹ tí ń lo jẹnẹrétọ̀ ẹnìkan mọ̀ ju ẹnìkan lọ wàá lò ó mú ẹnìkan ju ẹnìkan lọ kọ́lọ́ má jẹ́ àríwá là ariwo ọ̀pọ̀ nsọ́gbù ẹnìkan ju ẹnìkan lọ èéfì ọ̀pọ̀ nsọ́gbù ẹnìkan ju ẹnìkan lọ bẹ́ẹ̀ ni ẹ lè máa lo jẹnẹrétọ̀ kẹ gbéná kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ lè gbéná kọjá lẹ́gbẹ̀ẹ́ sólà abẹ́rẹ́ ẹ lè máa dáná lẹ́gbẹ̀ẹ́ sólà kẹ pẹ̀lú stóòvù má dà wọmi jẹnẹrétọ̀ o ntí sólà fi ju jẹnẹrétọ̀ lọ pọ̀ kò yé wa ni àmọ́ làáyéra wa wà láì kìí ṣèjà ọlọ́ọ̀bá ń gbọ́ kìí ṣèjà rárá àmọ́ làáyéra wa ni tọ́lá wọn kan sọ wọ́n ní kí ni yóò máa chájì 150 yóò máa já àwọn tí ń lo sólà máa chájì 200 kí ló dé tí wọ́n ń ra epo ní tí wọ́n ń rà ju epo lọ bẹ́ẹ̀ ni tí wọ́n ń rà ju epo lọ àyẹn gbé ajá sì dùn ní kó tó wá gbẹ ńkọ́ ikùn mú ọ̀tún ọ̀bọ sí tòsì tòsí ọ̀bọ sí tọ̀tún láti àmọ́ láyéra wa part 1 lélẹ́yìí o part 1 ni omi tó ń bọ̀ part 1 lélẹ́yìí ẹ má fi wéra wọn o kó àyè bá tó fi wéra wọn gbà míì ẹ má jẹ́ lọ́pọ̀ dá sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ má pa wàdà ní í ṣe o ẹ má fi wéra wọn sólà ju jẹnẹrétọ̀ lọ by far níbi irun gígẹ̀ ẹ̀gá ojú jẹnẹrétọ̀ lọ wo channel mi wo àwọn arun tí mo fi sólà gẹ̀ wo àwọn àmì tó wà tàjọ wà lórí channel ní táwọn ń lo jẹnẹrétọ̀ wo sẹ́ wá síra wa àwọn ojú ni kì í sànù bí John Cena ní can you see can you see tó bá gbé tó ń fi ọlákàlàkà tó ń lé ọmọ náà báyìí yóò wá ṣe kàǹsì ọdún báyìí can you see can you see mọ́ ọ̀bá ti rí káàdì kélé pé ọ̀pá ọ̀nà tó ẹ ṣe gan ṣe púpọ̀ master pass body tv ló ń bá yín sọ̀rọ̀ ẹ dákun tó rọ lọ́n tó bá fẹ́ ra sólà MTN double panel solar ambassador ní ẹ fi mi jẹ throughout Nigeria mo lè ra fẹ́lẹ́ bọ́ọ̀dì mo lè ra fúnra mi lẹ́ẹ̀dínwó ni mò ń sọ o tẹ ẹ bá lo MTN gangan 300+ ẹ máa ra wọ́n sọ́dọ̀ mi 250,000 máa bẹ̀rẹ̀ ra MTN náà máa ti rà á fún ẹ mọ́ kó lé mi lọ́wọ́ o
stéètì tẹ́yìn bá wà ẹ kàn pè mí báyà inú mi ti wá pé bí Kwara State lẹ bá wà ẹ pè mí kí n wá bẹ̀ gangan ni àbí ẹ sọ any MTN office tẹ bá wà èmi ọkàn pè wọ́n ni wà dẹ́tà ẹ̀dínwó wọ́n tà fún yín ọdún náà bá mi pé ẹ̀dínwó ni ẹ̀dínwó ni system number mi gangan máa paste sórí screen ẹ pé MTN customer care ẹ pé customer care 300 ẹni lúmọ̀ọ́sẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ àwọn tó ń ṣe solar gangan fẹ́ bá sọ̀rọ̀ ẹ béèrè pé ẹni tó ní lúmọ̀ọ́sẹ̀ àbá ń pè system number tó wà lórí screen yìí tó ló ń jẹ́ Rasheed Ayinde Salaudeen kó ló jẹ́ sí yín wọ́n sọ fún ẹ pé ambassador ló jẹ́ throughout Nigeria ó lè ra fún rẹ̀ lẹ́dínwó ó lè ra fún gbogbo anybody kò jù bẹ́ẹ̀ lọ ipò kó dùn sí báyìí lọ bí ogbe ẹ mọ̀ retí part 2 àmọ́ ìlà ayéra wa náà ni kò yé wa sólà ó ju jẹnẹrétọ̀ lọ olùyẹ̀wò yóò jù lọ by far sólà nìyẹn ju lọ gan ó jù lọ by far by far by far by far.